ọlọ́run mi ìbà rẹ o ọlọ́run mi ìbà rẹ ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọlọ́run mi ìbà rẹ. Mo ṣèbà fún kábíyèsí olódùmarè lónìí, ọlọ́run àná, ọlọ́run òní, ọlọ́run ọ̀la, ọba tó ní gbogbo ọjọ́ ayé kánrin. Láti iléeṣẹ́ ìkòkò àṣà TV náà lẹ ti ń wò wá. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ ń lè tó ètò lòwe lẹ́ṣin ọ̀rọ̀. Àwọn Yorùbá ní bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wá. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ní o, Òkunlọ́lá àmọ̀wọ́ ọmọ orí làápàtẹ aṣọ ọrùn làápàtẹ ẹlẹ́kẹ̀. Bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ. Òwe Yorùbá wo la fẹ́ yẹ̀wò lónìí? Òwe Yorùbá òun náà ló sọ wípé bí àgbàlagbà bá ti ń jẹ àkèré látorí, ọmọdé ilé tí ń bẹ́ńbẹ́ ò lè rí jẹ. Kẹ́ni tí wọ́n gbà lérò? Ètò òṣèlú ló ti gbòde ní Nàìjíríà báyìí. Oníkálukú ní í ṣe kíyàn odò tiẹ̀, oníkálukú ní í ṣe káta ó tó tiwọn. Nígbà tí ẹ bá rí olóṣèlú kan tó bá lọ sáàfin ọba, ẹ ṣàìmọ̀ wípé owó ló rù lọ́bẹ̀. Tó lọ ṣe baba kẹ́ẹ̀pẹ́ láàfin, ṣé Yorùbá bọ̀ wọ́n ní gbèrú mi ò sí láàfin sọ̀ ń kalẹ̀ ló wà. Ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ta létà ọ̀nà wọn láti lè rí ipò gbà. Nígbà tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá wá dépò, kílẹ̀ retí tí ó ṣe fáráàlú náà. Owó tó ti náà yọ wà. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, sáwa náà ń jẹun kù fọmọ. Ṣé kìí ṣe páwa náà ń jẹ àkèré látorí? Ẹlòmíì ń bẹ, kò sílé ọtí tí wọn ò ti mọ̀, bàbá rere bàbá kẹ̀. Kò sílé aṣẹ́wó tí wọn ò gbé mọ̀, bàbá jákojáko. Ìjẹ́ gbogbo ìwà táwọn wù yìí ṣé àwọn ọmọ tí a náà ó sì jẹ́ ń bẹ̀. Wọ́n ní ká pàjùbà lẹ̀dẹ̀ ṣú àlọ̀lọ̀ ká dó kọrí lẹ̀dọ́mọ ẹni kárago lówó lédowó. Ìyẹn ni pé ogun tá a bá ń ṣe lónìí, ẹja máa rántí pé kí làwọn ọmọ wa ó rí. Ṣé n tá à ń ṣe lónìí ṣé yóò mú èrè wá fún ọmọ wa ni àbí yóò fìyà jẹ wọ́n lẹ́yìn wá ọ̀la? Ṣé kìí ṣe páwa náà ń já kèrè látorí? Ẹ jẹ́ ká ronú o. Wọ́n ní bàgbàlagbà bá ti ń jẹ àkèré látorí, ọmọ kékeré ilé ò ní rí jẹ ń bẹ̀ o. Ṣé kìí ṣàjẹ tán làwa náà ń jẹ? Ṣé kìí ṣàjẹ ẹ̀wẹ̀yìn là ń jẹ? Yorùbá sì lágbà tó jàjẹ ẹ̀wẹ̀yìn yóò rúgbà ìdílé. Ẹ jẹ́ á kíyèsára láàrin ẹgbẹ́, láàrin ọ̀gbà, níbi iṣẹ́ ni, láwùjọ ni. Ṣé kìí ṣe páwa náà ń jẹ àkèré látorí? Ṣé kìí ṣe jẹ taṣọ òṣòro là ń jẹ? Ǹjẹ́ àwa náà ń jàjẹ sẹ́kù fọ́mọ? Ǹjẹ́ àti ẹ̀rántí pé tá a bá ṣe lónìí àwọn ọmọ wa ó gbà lọ́la? Ṣeré là ń wù ní àbíbí? Ẹ jẹ́ ká ronú o wípé bo ni mo ti ń jàkèré látorí tó lè mọ̀mú kọ́ máa mi orí jẹ́ ń bẹ̀. Ìwà wa ṣé kìí ṣe pà ń jàkèré látorí? Ìṣesí wa ẹ jẹ́ á kíyèsí. Ìwà wo là ń wù? Kí ni ṣe wa? Ìgbésẹ̀ wo là ń gbé? Èròǹgbà wo la ní lọ́kàn sọ́mọlàkejì? Ṣé kìí ṣe kówókówó là ń lù? Ṣé kìí ṣe bọ́bàjẹ́ àtúkálérò tiwa? Ẹ jẹ́ á máa ronú o, ẹ jẹ́ á máa rò ó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà wípé bàgbàlagbà bá ti ń jẹ àkèré látorí, ọmọ kékeré ilé ò ní lè rí jẹ ń bẹ̀ o. Ẹ má jẹ́ ká jẹ àjẹ tán, ẹ jẹ́ á jẹ àjẹ ẹ̀wẹ̀yìn. Ẹni bá bímọ èyí fọwọ́ mẹ́wẹ̀ wá jẹun. Kí làwa náà fẹ́ ṣe é lẹ̀dọ́mọ? Ṣe é lẹ̀ ní jẹ́ ṣe é bá. Ìta a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lọ́la. Ṣé kìí ṣe pà ń jàkèré látorí? Ẹlòmíì ti ja yí ọmọ ẹ̀ máa yí aná òun ọjọ́gbọ́n kọ́mọ ó tó jọgbọ̀n, òun ọjọ́gbọ̀n kọ́mọ ó tó jogún. Lóòótọ́ ni ìwọ ló ṣiṣẹ́, wọ́n ló rogba olè jẹ́, ṣe bí èèyàn ló kí ọ kú iṣẹ́. Ṣé kìí ṣe pé wọ́n ń jẹ àkèré látorí? Tá a bá ti jàkèré látorí dandan ni kọ́mọ wá rí jẹ. Ṣùgbọ́n tá a bá ti jàkèré látorí, kọ́mọ kékeré ilé tó rí jẹ ń bẹ̀ ó ṣòro, wọn ò ní rí jẹ. Ẹ jẹ́ á máa jẹ àjẹṣẹ́kù. Ẹ jẹ́ á rin àrìnwẹ̀yìn, ẹ jẹ́ á rin àrìnfura, ẹ jẹ́ á kíyèsí wa wa, ká kíyèsí ìwà wa, ká kíyèsí ọ̀rọ̀ ẹnu wa, ká kíyèsí ìgbésẹ̀ tá à ń gbé, ká kíyèsí ìwà tá à ń hù. Ṣé kìí ṣe pé mò ń jàkèré látorí? Torí Yorùbá a máa pòwe wípé bàgbàlagbà bá ti ń jẹ àkèré látorí, ọmọ kékeré ilé kò ní rí jẹ ń bẹ̀. Ìwà tá à ń hù ṣé ìta àmọ́ wa ó bà ní? Ṣé tó dáa làwa ń ṣe lẹ̀? Ìta àbá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la o.
wọ́n lẹ́ni bímọ kọ́ mọ́ fi wèrè ṣẹ̀ṣẹ̀, gbogbo ohun téèyàn bá ṣe náà ni ó gbà. Ẹ jẹ́ á máa rántí òwe àgbà tó sọ pé bàgbàlagbà bá ti ń jẹ àkèré látorí, ọmọ kékeré ilé ò ní rí jẹ ń bẹ̀. Ìwà mi, ìwà rẹ, ìwà wa, ṣé èyí tí yóò pè wa tí ó sì pé àwọn ọmọ wa ni? Àwọn kan ti ṣe ìwà tó dá, àwọn ọmọ wọn ń jẹ̀san rẹ̀ lónìí, wọ́n ń késo rẹ̀. Àwọn kan sì ti gbé egbò kálẹ̀, ó ti wù ọmọ wọn náà ti ń jẹ ń bẹ̀ lónìí, wọ́n lágbà tó rò fọ́ ọ̀kà, ọmọ rẹ̀ ó jẹ ń bẹ̀. Bá a ti ń jáde lọ lónìí, ẹ jẹ́ á máa rántí òwe àwọn àgbà tó sọ pé bàgbàlagbà bá ti ń jẹ àkèré látorí, ọmọ kékeré ilé ò ní rí jẹ ń bẹ̀ o. Bá a ti ń jáde lọ, àní ṣiṣẹ́ o, àní ṣìjẹ, àní ṣìmu. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìkòkò Àṣà TV, pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ mi níkànnì òwe àti ìjìnlẹ̀ èdè Yorùbá lẹ́yìn tá à ń ṣe yìí, bí tá a ti ń yiri òwe Yorùbá wò, tá à ń gbé yẹ̀wò níjọ́ mẹ́jọ mẹ́jọ ní gbogbo ọjọ́ Ajé. Bá a ti ń lọ, ẹ mẹ́ta wa náà jákèrè látorí, ẹ jẹ́ á kíyèsí wà wa, ẹ jẹ́ á kíyèsí ṣe wa, ẹ jẹ́ á kíyèsí rìn wa. Lágbára lọ́wọ́ Olódùmarè, àní ṣiṣẹ́ o, àní ṣìjẹ, àní ṣìmu. Iná ò ní tó wọ yín o, bẹ́ẹ̀ ti ń subscribe, tẹ́ ń darapọ̀ mọ́ wa, tẹ́ ń wò ó, tẹ́ ń bá wa comment, tẹ́ sì ń share rẹ̀. Lágbára lọ́wọ́ Olódùmarè, àbùdí ń tómi, àbùdí ń tòdò. Ẹnìkan ìrípa ọgbẹ́ àná lára omi, ẹnìkan ìsọmọ ní omi lọ́gbẹ́ kó lapọ́n. Lágbára lọ́wọ́ Olódùmarè, iná ò ní tó wọ yín. Ìpàdé mi àti yín lórí ètò Wẹ́rẹ́ Ṣọ̀rọ̀ nílé iṣẹ́ Ìkòkò Àṣà TV níjọ́ mẹ́jọ, ó di wọ̀ bí ọjọ́rọ̀, ó dìgbà.